ti rí gbogbo olólùfẹ́ àwa ìgbádùn làwà ó mọ́tò yóò ní ibẹ̀ ó orin lọ́lọ́kan òjọ̀kan onírúurú ìkànnì yìí lẹ́ ó ti gbọ́ kẹ́rin gègé. ẹ kúrọ̀lẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ròyìn ló ń dé sétígbọ̀ yín láti ìkànnì iléeṣẹ́ rédíò Peters 102.3 FM Ìbàdàn. Wálé Ọláògùn lóníròyìn yín. Ṣáájú ẹgbọ́ kókó tó nínú ìròyìn náà. Ààrẹ Buhari ti fi orúkọ àwọn olórí ètò ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sọwọ́ sílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lẹ̀ fún ìfọwọ́sí. Ikọ̀ PTF ń dàrò láti pàṣẹ ìfìdímọ́lé lórí ọ̀rọ̀ kòkòrò COVID-19 nílùú Àbújá, ìpínlẹ̀ Èkó àti Plateau. Àwọn ọmọ Nàìjíríà bíi okòólénírínwó-lé-mẹ́rin míì ti gúnlẹ̀ sí ìlú Àbújá láti orílẹ̀-èdè Saudi Arabia. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi òfin de lílọ bíbọ̀ lásìkò ètò ìmọ́tótó àyíká. Nílẹ̀ òkèrè, àjọ EU ti ṣe àgbéjáde àdéhùn wọn pẹ̀lú iléeṣẹ́ AstraZeneca lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára kòkòrò COVID. Lágbàárẹ̀ ìdárayá, akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Gẹ̀ẹ́sì Southgate yóò kópa nínú ìmọ̀ nípa àìsàn ìpèníjà inú ọpọlọ nínú ìdíje àrí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìròyìn ọ̀hún nìyí lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Muhammadu Buhari ti kọ̀wé kan sọwọ́ sílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ yìí láti fi béèrè fún ìfọwọ́sí wọn lórí àwọn olórí ètò ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. Olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí, Babájídé Ọmọwúrarẹ̀, ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ẹtì. Ó sọ wípé lẹ́yìn tí wọ́n ti dárúkọ àwọn olórí ètò ààbò, ààrẹ Buhari nínú ìwé kan tí ó kọ ní ọjọ́ 27 oṣù kínní ọdún 2021 ló kọ sọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ yìí láti fi béèrè fún ìfọwọ́sí láti ọ̀dọ̀ ẹ̀ka àwọn asòfin. Ní báyìí, ààrẹ Muhammadu Buhari ti fi dá àwọn olórí ètò ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò lójú nípa àdúrà rẹ̀ bí wọ́n ti ṣe ń léwájú ìgbógun ti ìgbésùnmọ̀mí, pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ bíi Borno, Yobe àti Adamawa ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún gbà wọ́n nímọ̀ràn láti fa àwọn ojúṣe kan lé àwọn tí wọ́n nígbàgbọ́ nínú wọn lọ́wọ́ nígbà tó pè wọ́n níjà láti jẹ́ olótìtọ́ àti ọmọ orílẹ̀-èdè tòótọ́. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìkéde Fẹ́mi Adésínà ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí nínú ìfiléde kan lọ́jọ́ Ẹtì. Adésínà sọ wípé ààrẹ ló ti fi dáhùn olórí ètò ààbò tuntun náà lójú nípa àdúrà àti àtìlẹ́yìn rẹ̀, tí ó sì fi kún wípé ìjáwé olúborí ló máa ń wáyé láti pàṣẹ agbára tó bá ti òkè wá. Ọ̀gágun àgbà Tukur Buratai, tí ó ṣẹ̀ṣẹ̀ fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ọmọ ogun orí ilẹ̀, ni ó ti fi ìgboyà tí ó níhàn wípé ikọ̀ ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí, ni òpin yóò dé bá láìpẹ́ yìí. Ọ̀gágun Buratai ni ó sọ̀rọ̀ yìí lásìkò ìgbà tí wọ́n ṣe ayẹyẹ ìfẹ̀yìntì nínú iṣẹ́ ológun fún un láti fi bu ọlá fún un níbùdó àwọn ọmọ ológun ti Mogadishu nílùú Àbújá lọ́jọ́ Ẹtì. Olórí àwọn ọmọ ogun orí ilẹ̀ tẹ́lẹ̀ ni ó fa ìkúdà ṣàkóso lé ọ̀gágun àgbà Ibrahim Atahiru lọ́wọ́ lọ́jọ́bọ̀. Ọ̀gágun Buratai àti àwọn olórí ètò ààbò yòókù ni wọ́n kọ̀wé fi ipò wọn sílẹ̀ láàrin ọ̀sẹ̀ tí ààrẹ Muhammadu Buhari ti tẹ́wọ́ gba ìkọ̀wé fipò sílẹ̀ wọn lẹ́yẹ ọ̀sọ́ka. Iléeṣẹ́ ààrẹ ló tún kéde ìyànsípò àwọn olórí ètò ààbò tuntun láti ṣe àgbékalẹ̀ èròǹgbà tuntun nínú ìjà ìgbógun ti àwọn ọmọ gànfẹ́ àti ikọ̀ Boko Haram tí ó ń lọ lọ́wọ́. Ikọ̀ amúṣẹ́yà iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ kòkòrò àrùn kòrónà wọ́n ti ń gbèrò láti pa àṣẹ ìfìdímọ́lé kan ní olúùlú orílẹ̀-èdè yìí, Àbújá, tó fi mọ́ ìpínlẹ̀ Èkó àti Plateau. Alábòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lápapọ̀ orílẹ̀-èdè nínú ikọ̀ PTF, Mukhtar Mohammed, ẹni tí ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì, ni ó ṣe àpèjúwe rẹ̀ bí ohun tí ó jáni láyà bí iye àwọn tí wọ́n ti fara kó kòkòrò COVID ti ṣe ń pọ̀ sí i
láwọn ìlú ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta. Mohammed sọ wípé àkọsílẹ̀ ṣe àfihàn rẹ̀ wípé àwọn ìjọba ìbílẹ̀ ńláńlá ní àwọn agbègbè tọ́rọ̀ kàn ni wọ́n ti ní àkọsílẹ̀ tó pọ̀ jù nípa iye àwọn tó ti ní kòkòrò COVID látàrí ìbẹ́sílẹ̀ lẹ́ẹ̀kejì kòkòrò náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ láti ọ̀dọ̀ ibùdó tó ń ṣe àbójútó àjàkálẹ̀ àìsàn lórílẹ̀-èdè Nàìjíríà NCDC ti ṣe sọ wípé ìpínlẹ̀ Èkó ni ó ní àkọsílẹ̀ 57,000 ó dín díẹ̀, ìlú Àbújá ní 16,000 àti 4,410 tí ìpínlẹ̀ Plateau sì ní 7,711 àwọn tó ti ní kòkòrò COVID àti iye àwọn tí ó pọ̀ jù tó ti pasẹ̀ rẹ̀ dèrò ọ̀run ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù 11 tí ó ré kọjá. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìkan nínú ikọ̀ PTF sọ wípé ìjọba àpapọ̀ ń fẹ́ kí iṣẹ́ ètò ọrọ̀ ajé kó tẹ̀síwájú ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ní ọ̀nà tí yóò ní ọwọ́ àlàkalẹ̀ òfin nínú ni. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n tó 2,404 ni tí wọ́n tàn sí orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n ti gúnlẹ̀ sílùú Àbújá lọ́jọ́ Ẹtì. Alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn odi Àbíkẹ́ Dábíréré-wà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lójú ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter rẹ̀. Àwọn ọmọ Nàìjíríà bíi 404 láti orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè yìí lọ́jọ́bọ̀. Iléeṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ló sísọ lójú eégún rẹ̀ lọ́jọ́rú wípé 2,400 àwọn ọmọ Nàìjíríà ni wọ́n padà wálé láti orílẹ̀-èdè Saudi Arabia lọ́jọ́bọ̀ àti ọjọ́ Ẹtì. Wọ́n tún sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n wà láwọn ọgbà ẹ̀wọ̀n látàrí àwọn ọ̀rọ̀ tó jẹmọ́ ìwọléwọ̀de ní àjọ NAIA yóò tẹ́wọ́ gbà láti pàṣẹ àwọn alábòjútó àjọ MFA. Wọ́n tún sọ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà dé ọ̀hún ni wọ́n yà sọ́tọ̀ níbùdó hajj ti ìjọba àpapọ̀ fún ọjọ́ 14 gbáko ní ìbámu pẹ̀lú àwọn ìlànà ètò ààbò kòkòrò COVID-19. Nípínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde rẹ̀ wípé kò ní sí lílọ bíbọ̀ ẹnikẹ́ni àti ìgbòkègbodò ọkọ̀ lásìkò ètò kólẹ̀kódọ̀tí tí olóṣooṣù tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta. Ìfòfinde lílọ bíbọ̀ náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí alákòóso fún ọ̀rọ̀ àyíká àti àwọn ohun àlùmọ́ọ́nì dókítà Abdulateef Oyèlékè buwọ́lù tó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ wípé kò ní kan àwọn tó wà lẹ́nu iṣẹ́ tó ṣe pàtàkì tó fi mọ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera, àwọn akọ̀ròyìn àti àwọn àjọ ẹ̀ṣọ́ agbófinró. Àtẹ̀jáde ọ̀hún èyí tí ó tọ́ka sí wípé ètò náà ni yóò máa wáyé láàrin aago 6 òwúrọ̀ sí 9 òwúrọ̀ lọ́jọ́ àbámẹ́ta ni ó ṣe ní kìlọ̀ tako títàpá sí àṣẹ ìpalẹ̀ àyíká ẹni mọ́ gẹ́gẹ́ bí wípé àwọn tó bá kọtí ọ̀gbọ́n sí ní abẹ́ òfin yóò bà. Ó wáá pa àwọn alága ìjọba ìbílẹ̀ àti ti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè láṣẹ láti rí dájú wípé àwọn olùgbé agbègbè kó wa wọn ni wọ́n tẹ̀lé àṣẹ náà àti wípé wọ́n retí wípé kí àwọn aráàlú kó ṣe àmúlò àkókò ọ̀hún láti fi ṣe ìmọ́tótó àyíká wọn ni. Ìròyìn ló ń dé sétí gbọ̀nyín láti ìkànnì iléeṣẹ́ rédíò Peters 102.3 FM Ìbàdàn. Ní ilẹ̀ òkèèrè, àjọ ìṣọ̀kanlẹ̀ Europe EU ti ṣe àgbéjáde àdéhùn wọn kan pẹ̀lú iléeṣẹ́ AstraZeneca tí ó ṣe oògùn òyìnbó láti ra abẹ́rẹ́ àjẹsára kòkòrò COVID ti iléeṣẹ́ náà látàrí àìgbọ́ra-ẹni-yé lórí gbígbé abẹ́rẹ́ àjẹsára ọ̀hún síta. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ọ̀gá àgbà àjọ ọ̀hún Ursula von der Leyen ṣe àfikún ìfúnpinpin lórí iléeṣẹ́ náà látàrí ìpinnu rẹ̀ láti mú àdínkù bá iye abẹ́rẹ́ àjẹsára tí wọ́n fi ṣọwọ́ sínú àjọ EU. Àdéhùn tí wọ́n buwọ́lù nínú oṣù kẹjọ ni ó ní ọwọ́ àwọn àṣẹ kan nínú gẹ́gẹ́ bí ó ti sọ fún iléeṣẹ́ rédíò orílẹ̀-èdè Germany tí ó sì pe ìpè fún àlàyé kan. Abẹ́rẹ́ àjẹsára náà ni wọ́n ń retí kí àjọ tó ń ṣe ìgbéléwọ̀n egbòogi òyìnbó nínú àjọ EU kó buwọ́lù láìpẹ́. Ìpinnu àjọ EU láti ṣe àgbéjáde àdéhùn wọn ni láti bójú wo àwọn ọ̀rọ̀ tó súyọ wípé iléeṣẹ́ náà ló ti ń fà sẹ́yìn lórí ìfaraẹnijìn tí wọ́n ní. Àwọn agbọ̀n kan ní àdéhùn ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àdéhùn tí iléeṣẹ́ AstraZeneca ni wọ́n dọwọ́ bò láti lè bá dáàbòbò àwọn ìfitónilétí kan tí ó lágbára nínú rẹ̀ ni. Èyí ni ó ní abala tí ó nípa owó àti ìdánilójú ọjọ́ tí wọ́n ó fi ṣọwọ́ pẹ̀lú àwọn ohun gbogbo tí ó rọ̀ mọ́. Lágbo àrẹ ìdárayá, akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Gẹ̀ẹ́sì Gareth Southgate ti sísọ lójú rẹ̀ wípé ó ti ń kópa nínú iṣẹ́ ṣíṣe àwárí láti wò ó bí ó bá ṣe ṣe láti so àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìpèníjà inú ọpọlọ pẹ̀lú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pọ̀. Southgate, ẹni tí ó jẹ́ wípé lásìkò tó ń kópa nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ló ti yọ̀ǹda ara rẹ̀ láti jẹ́ ara ètò ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ ìmọ́tótó àti ètò ìlera agbègbè nílùú London, èyí tí ó ní
tí àjọ tó ń ṣe àbójútó ìdíje aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣe àtìlẹ́yìn fún. Àwọn ọ̀rọ̀ kan ni ó ti ń jẹyọ látàrí àṣepọ̀ láàrin fífi orí gbé bọ́ọ̀lù àti ìjàmbá tí ọpọlọ lè ní lè tí ó lè jẹ́ ọlọ́jọ́ pípẹ́. Ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United Bobby Charlton ni wọ́n ti ní ó ní ìpèníjà inú ọpọlọ, tí àbúrò Charlton Jack àti akẹgbẹ́ wọn tí wọ́n dìjọ gba ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 1966 Nobby Stiles ni wọ́n ti ní ìpèníjà ọpọlọ kí wọ́n tó di olóògbé. Iṣẹ́ ìwádìí náà ni láti wo àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ nínú ìdíje Arabia. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi òfin de lílọ bíbọ̀ lásìkò ètò ìmọ́tótó àyíká. Nílẹ̀ òkèrè láti mú wá fún yín wípé àjọ EU ti ṣe àgbéjáde àdéhùn iṣẹ́ wọn pẹ̀lú iléeṣẹ́ AstraZeneca lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára kòkòrò COVID. Àjẹkòdìmọ̀ lágbo aré ìdárayá wípé akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Gẹ̀ẹ́sì Southgate yóò kópa nínú ìmọ̀ nípa àìsàn ìpèníjà inú ọpọlọ nínú ìdíje aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kí n tó máa lọ, ìdúnkokò mọ́ àlàáfíà àti ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ní làásìgbò ìwọ́mọ̀gànfẹ́ àti bíba dúkìá jẹ́jẹ́. Torí náà ẹ jẹ́ kí á yàgò fún àwọn ìwà tó lè domi àlàáfíà orílẹ̀-èdè rú, nítorí pé nínú àlàáfíà nìkan láti lè ṣe àmúṣe orílẹ̀-èdè Nàìjíríà rere tí gbogbo wa ń pòǹgbẹ fún yóò ju wá ṣe o. Fún ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn wa sẹ́ẹ̀ lè tẹ̀lé wa lójú òpó abẹ́yẹfò Twitter wa @PetersFM, tàbí kẹ́ ẹ máa gbọ́ wa kétékété ní tìbútòrò àgbáyé lójú òpó www.petersfm.com.ng. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn wa fún ti ìrọ̀lẹ́ òní tó ń dé sétígbọ̀ yín láti ìkànnì iléeṣẹ́ rédíò Peters 102.3 FM Ìbàdàn. Wálé Ọláògún lóníròyìn yín, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gègé, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gègé.